أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد akí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin jákèjádò ayé tí ẹ ń wò wá gbọ́ wa akí yín kú ń gbẹ akíra wa kú àbálọ Ramadan yìí Ọlọ́run jẹ́ mi wó rẹ́yìn oṣù Ọlọ́run jẹ́ àgbà ọ̀pọ̀ Ramadan láyé azikiri tí kò tún ní ilé tá a mú wá fúnra wa tí ó máa jẹ́ tèní kọ́lọ́mọṣáájú wúlò fún mi kọ́lọ́njú wúlò fún yín azikiri ìṣọ́ni azikiri ìdáàbòbò ni yàní pé advantage ẹ ni pé bí yẹn bá tẹnumọ́ dáadáa protection Ọlọ́run ọba ìṣọ́ Ọlọ́run ọba èyí tí ó nípọn ju kí yẹn lọ wẹ́wò onírin lọ yóò máa bẹ pẹ̀lú òǹtọ̀hún garanti ni látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam bí challenge bí security challenge ṣe surround gbogbo wa tó yìí àtẹ̀ntọ́ wa Nàìjíríà àtẹ̀ntí ò sí Nàìjíríà gbogbo apápátá nínú ewu là ń gbé pàtàkì jùlọ gbogbo àwa tí a wà ní ìlú Nàìjíríà ń bọ̀ lọ́tún ń bọ̀ lósì ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ èyí tẹ́ni tí ń gbénú ilé rẹ̀ gan nísìnyí ká tó wá pẹ́ ní bá tún jáde bí yẹn lọ sọ́jà kò safe bí yẹn wà nù train kò safe bọ́ wà nù plane kò safe ń bú láwà tá a safe kódà ní tí ò sí Nàìjíríà gbogbo wa náà ń bẹ lọ́wọ́ ń bọ̀ nínú àdánwò Ọlọ́run ọba anabi sallallahu alayhi wa sallam ó lẹ́ni bá lè sọ pé bisimilahi alladhi la yadurru ma'asmihi shay'un fil ardi wala fi samahi wa huwa sami'ul alim kò jù bẹ́ẹ̀ lọ ẹni tí ó bá mọ̀ tẹ́lẹ̀ ẹ lè pọ́sì gbẹ́ tí ń gbọ́ fídíò yẹn lè máa pọ́sì ẹ̀kẹ́ máa kọ́ kalẹ̀ ẹ tún stop ẹ tún kọ́ kalẹ̀ ẹ má ní nǹkan ránṣẹ́ o bisimilahi alladhi la yadurru ma'asmihi shay'un fil ardi wala fi sama'i wa huwa sami'ul alim kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ tó kó sínú lágbára ànábì ní ẹni tó bá lè wí man qalaha hina yumsi tó bá jọ wọ́ alẹ́ ló wí lọ́ráyè wí lam tafja'u faji'atu bala'in hatta yusbih tí ilẹ̀ ẹjọ́ yẹn ó fi mọ́ látàlẹ́ tó ti wí yẹn àdánwò àjálù burúkú kan ní jálù ọ́ ó ti wà nínú protection Ọlọ́run ọba tí ilẹ̀ ìjọ́ kejì ó fi mọ́ ànábì ní wa man qalaha wa in qalaha hina yusbih tó bá jẹ́ kí nígbà tá tí ilẹ̀ bá mọ́ lọ́wọ́ àárọ̀ báyìí ló wí lam tafja'u faji'atu bala'in hatta yumsi tí ilẹ̀ ẹjọ́ wọn ó fi ṣú protection Ọlọ́run ọba máa wà pẹ̀lú rẹ̀ gbogbo bí ọba ń lọ àjálù burúkú kan ní jálù ọ́ torí túmọ̀ tó wí ni pé bismillah mo sáde orúkọ Ọlọ́run ọba tó ju gbogbo nǹkan lọ ó wúlò jù kó sáde wí àtẹ̀gbò lọ ní bá sáde ogun ní pé mo fẹ́ ṣe arọ́bì èyí tí ó mọ àgbélépọ̀ tá àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n máa ṣe ọ̀sáde wí àtẹ̀gbò ọ̀sá gbogbo nǹkan fi pẹ̀lú ẹ̀ pápátá ẹ̀dá Ọlọ́run ọba ni àwọn tó ọ̀sáde nù níjọ́ tó bá rẹ̀ wọ́n yọ rẹ̀ wọ́n náà àmẹ́ni bá sáde orúkọ Ọlọ́run ọba tí ò ní rẹ̀ láíláí ọba tí ò ní kú láíláí ọba tí ó máa fi gbogbo ìgbà lékè ìtumọ̀ ẹ̀ ni pé agbára ọ̀tá ò ní ká bismillah mo sáde orúkọ Ọlọ́run ọba alladhi èyí tó yẹ sí pé la yadurru ma'asmihi tó kọ rẹ̀ bá ti wà pẹ̀lú yẹn tó bá ti dìrọ̀ mọ́ orúkọ Ọlọ́run ọba la yadurru ma'ahu shay'un fil ardi wala fis sama' kò sí nǹkan kan lórí ilẹ̀ ọ̀hún nínú àdánwò eré ilẹ̀ àdánwò àṣàṣì àdánwò ilẹ̀ ni tí ìmọ̀ wa látọ̀dọ̀ mọ́ ànábì Ádámù ẹgbẹ́ rẹ̀ àdánwò àlìjẹ̀nú kọlù àlìjẹ̀nú ọlọ́kọ̀ òru ń dá láàmú àlìjẹ̀nú hàn lè mọ̀ ńlá làkàlà gbogbo tí ń jẹ́ àdánwò erílẹ̀ pàápàá la yadurru ma'asmihi tó kọ́ Ọlọ́run bá ti wà lára rẹ̀ wọn ní nǹkan tá fẹ́ fi ọ́ ṣe mọ́ fil ardi tó bá ti já dánwò lẹ̀ wala fis sama kódà tá dánwò bá ń bọ̀ wá látòkè tó já dánwò àti sánmà wá náà tó bá bá protection orúkọ Ọlọ́run ọba lára rẹ̀ kò sí tó fẹ́ fi ọ́ ṣe wa huwa sami'ul alim ọba tí ń fi dúdú gbà gbọ́ tí ń fi dúdú gbà mọ̀ lọ́lọ́run torí ẹni tí ó bá protect rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tí ń rí dáadáa ó sì gbọ́dọ̀ jẹ́ni tó mọ̀ dúdú nǹkan ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ń gbọ́ dúdú nǹkan nítorí ọmọ tá burú bá fẹ́ dé pé aburú ti fẹ́ súnmọ́ lágbájá tá ń protect yìí yíyan bá ti sádi Ọlọ́run ọba tó sádi orúkọ Ọlọ́run ọba ó ti lágbára ó ti lékè ọ̀tá ọlọ́mọṣẹ́ àgbéwá lékè azikiri ni òjò bẹ́ẹ̀ lọ anábìlẹ̀ ní bá wí láàárọ̀ protection Ọlọ́run ọba ọmọ wà pẹ̀lú ẹ̀ tílẹ̀ ẹjọ́ wọn fi ṣu bọ́ bá wí lálẹ́ tó fi sùn tó fi jí pápá tó fi gbogbo nǹkan wọ́n ń ṣe mítìnì kan lóru wọ́n ń ṣe aburú kan àwọn kan ń ṣe àránsí kan wọ́n ń ta fàkọ́fà kan ó ti wà nù protection Ọlọ́run ọba ọlọ́mọṣẹ́ protect wa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa fi ṣọ́ àwọn ọmọ wa fi ṣọ́ àwọn aya wa fi ṣọ́ àwọn òbí wa fi ṣọ́ gbogbo tí àwa náà ní nínú dúkìá wala títóbi Ọlọ́run ọba subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.